tọ́ Bámidélé ọmọ Rájí mo tún dé o ìgbà tí màá ń sọ fún yẹn wípé tó nǹkan bẹ nínú ayé kọ́lọ́run ọba mi Èdùmàrè kó dákun kó ṣàánú wa ayé ìbáládánwò sí kọ́lọ́run ọba mi ó má fi àdánwò tó ga jù kọ́lọ́run má fi kàn wá nínú ayé ẹ má jẹ́ kí pàṣẹ mi sọ̀rọ̀ jù wọ́n wà ní àdúgbò Ìjẹ̀mbà nílùú Ìṣẹ́yìn ẹ má jẹ́ ń ṣe ọ̀rọ̀ yìí ní ẹlẹ́jọ́ ní àní gbọ́ ọ̀yá bàbá wa kí ni orúkọ yín? Tajudeen lorúkọ mi jẹ́. Tajudeen lorúkọ yín jẹ́. Ẹ sọ̀rọ̀ sókè dáadáa ẹ sọ̀rọ̀. Tajudeen Abíọ́dún lorúkọ mi jẹ́. Tajudeen Abíọ́dún lorúkọ yín. Ilé wo la wà yìí? Ilé Àjàdí Òkè Ìjẹ̀mbà. Nílé Àjàdí Òkè ní Ìjẹ̀mbà. Bàbá wa ẹ dákun ẹ lè ṣàlàyé níwọ̀nba fún gbogbo ojú tó ń wò yín lórílẹ̀‐èdè Nàìjíríà àti gbogbo àgbáláyé kí ló mú yín wà nípò tẹ́ wà yìí? Nípò tí mo rẹ̀ ni pé mo jẹ́ ọmọ ẹgbẹ́ kápẹ́ńtà. Ẹ bá mi sọ̀rọ̀ sókè dáadáa. Mo jẹ́ kápẹ́ńtà, mo jẹ́ ọmọ ẹgbẹ́ kápẹ́ńtà. Tọ́ iṣẹ́ kápẹ́ńtà níṣẹ́ yín láti ilẹ̀. Bẹ́ẹ̀ ni mo ń lè. Ẹ sì jẹ́ ọ̀gá ń bẹ̀. Mo jẹ́ ọ̀gá ń bẹ̀. Nígbà tó di pé kọ́ńtírì ó yípo. Nígbà tó orílẹ̀-èdè yípo. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀kadà láti máa fi. Ẹ wá bẹ̀rẹ̀ sí ọ̀kadà ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀kadà ní pé kẹ́ ẹ máa fi ọ̀kadà kún iṣẹ́ òun. Ó di on the 22/10/2019. On the 22/10/2019. Ní ojúde ọba. Lójúde ọba. Mo fẹ́ ń bọ̀ láti inú àdàbọ̀. Ẹ ń bọ̀ wá láti inú àdàbọ̀. Ọkọ̀ tó kọ́dà sí táwọn ọkọ̀ ìtọ́mọdé bọ̀ wá. Ó lóun fẹ́ sọ wọ́n lójú nù bó ti fẹ́ yà sínú àdàbọ̀ nìyẹn. Ọkọ̀ tó kó ráìsì táwọn kọ́sítọ̀mù wá ń lè bọ̀ wá àwọn aṣọ́bodè òun bá ní kó wọ́n sọ wọ́n lójú nù kó yà sínú àdàbọ̀. Ẹ̀yà mo jẹ́ péré burúkú lòun bá bọ̀ wọ́n bá kọlù yín lórí ọ̀kadà. Ẹ̀yà. Níbi eléyìí ọwọ́ dá ìgbàrò kó yẹ. Ọwọ́ dá ìgbàrò kó yẹ. Èjìká náà tún kán. Èjìká náà tún kán. Orí ìdí eléyìí láti gbà ní ọ̀sà sálọ mọ́ wa lọ́wọ́. Ọlọ́kọ̀ sá lọ kò dúró kọ̀wé ìwò bóun ti ẹ̀ gbá àyàn rárá. Àwọn mọ̀lẹ́bí sá gbìyànjú wọ́n gbé lọ sí ọsibítà. Gbogbo àwọn mọ̀lẹ́bí ni wọ́n gbìyànjú wọ́n gbé yín lọ sílé ìwòsàn. Wọ́n gbìyànjú lágbègbè wọn bá tí wọ́n lè ṣe wọ́n ṣe. Wọ́n ṣe é. Ẹgbẹ́ kápẹ́ńtà náà gbìyànjú lọ́pọ̀lọpọ̀. Àwọn ẹgbẹ́ kápẹ́ńtà tí wọ́n fìdí balẹ̀ sókè Ògùnbádó àwọn náà gbìyànjú lọ́pọ̀lọpọ̀. Wọ́n ràn mí lọ́wọ́. Wọ́n ràn yín lọ́wọ́. Mo sá wà ní ilé pẹ̀lú kọ̀ǹdíṣàn yìí wọ́n rí i pé gbogbo ògbìn yìí tí wọ́n ṣe yìí kò tí omi pọ̀ ju ọkà lọ. Omi pọ̀ ju ọkà lọ. Orí ìdí eléyìí mo bí àrùn pé ọmọ Nàìjíríà kí wọ́n ràn mí lọ́wọ́. Bàbá wa ẹ ti níyàwó ńlé kó tó di pé ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ àbẹ́ ẹ̀ tí ì ní. Níyàwó ńlé kí ṣẹlẹ̀ yìí ó tún ṣẹlẹ̀. Ìyàwó yín wọ́n ń kọ́. Gbà tó sáré pé ṣẹlẹ̀ tí wọ́n kó kọ́ máa bọ̀ ẹ́ lásìkò ó wálé o wọ́n gbà tó gbìyànjú wọn bá ti ọ̀tọ̀ ju ní tí àárín kan ní ibi ìwọ̀n ò lè sùn sí mi mọ́ ọ̀sá lọ ọ̀dálé ìjẹ̀gbà. Ìyàwó yín wá látèkó torí òun náà ti bọ́rọ̀ ajé lọ àbí nígbà ṣẹlẹ̀ wá ṣẹlẹ̀ tó dé látèkó ṣe bí ìjọ́ mélòó kan lọ́wọ́ ní tò òun ò lè sùn tì yín mọ́ o. à ń tọ́jú mi nígbà tó di pé lórí pé kàn yìí fẹ́ èyí wá sá kúkú lọ lóun lè sì ti mọ́ wọn lọ dálé gbà. ó kókò lọ́dọ̀ yẹn lọ rí dálé gbà wọ́n bá fi yín sínú àmì wọ Ọlọ́run báyìí. orí ìdílé nígbà tó wá rí báyìí kan ní ẹgbà fọlọ. báwo lẹ ṣe wá ń jẹ tẹ̀ sí mu. àánú Ọlọ́run náà ní àánú Ọlọ́run ọba mi. ní tọrọ kọ́bọ̀ tó ìlú yẹ. tọrọ kọ́bọ̀ ẹ bá mi náwó òun sókè káàmù orílẹ̀-èdè Nàìjíríà kún ó rí i pé bọ́bọ̀ yìí ṣe wà kò ṣeé ṣe nǹkan kan mọ́ báyìí bí wọ́n ṣe wà yìí bẹ́ẹ̀ bá wo aṣọ tí wọ́n wọ̀ sọ́rùn gan rí i pé ó ṣe bí à ń dọ̀tí sọ́wọ́ kankan tí wọ́n ò fi fọṣọ ìyàwó tó sì ní òun jẹ́ ìyàwó òun ti lọ ó ti kúrò ní agbègbè wọn wọ́n dìde nàró ẹ̀yin gangan rí i wípé ìdúró wọn kò ṣe dáadáa àwọn ẹgbẹ́ kápẹ́ńtà wọn ti gbìyànjú o wọ́n gbìyànjú àmọ́ níbi tọ́rọ̀ dé yẹ omi pọ̀ jọkà lọ. Ẹ dákọ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ dákọ̀ yín lẹ́ẹ̀kan. Tajudeen Abíọ́dún nílé Àjàdí Òkè nílùú Ìjẹ̀mbà gbogbo ẹni tí ó bá fẹ́ ṣèwádìí wọ́n ń bẹ̀ kódà kọ̀ǹdíṣàn tá a bá wọn láàárọ̀ yìí fúnra ara wọn ni wọ́n ń dáná pẹ̀lú ọwọ́ kan yìí náà ni wọ́n gbé kolopọ́ọ̀tì sí gbogbo kolopọ́ọ̀tì yìí náà láàjẹ́ kí ẹ rí wọ́n gbé kolopọ́ọ̀tì síta wọ́n ń dáná sí
àwa mọ ohun tí wọ́n fẹ́ ṣe. Ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àgbáńlá ayé tẹ́ ń gbọ́ wa tẹ́ sì ń wò wá, ọ̀rọ̀ rẹ o, pàápàá jùlọ ẹ tẹ́ wà nílé iṣẹ́ ìkànnì Alesta TV tẹ́ jẹ́ olùrànlọ́wọ́ ẹ̀dá tó jẹ́ pé omi àánú ń bẹ lójú yín. Bàbá wa rèé o, Abíọ́dún Abíọ́dún Tajudeen nílé Àjàdí Òkè nílùú Ìṣẹ́yìn. Àwọn rèé nínú condition tí wọ́n wà yìí láti 2019 ni wọ́n ti wà ń bẹ̀. Kò sẹ́nì kankan mọ́ báyìí o. Tẹbítara ti gbìyànjú, wọ́n ti dá wọn dáàná o. Ẹgbẹ́ kápẹ́ńtà lókè Ògùnbádó àwọn náà ti gbìyànjú, àmọ́